Mo kí yín káàbọ̀ sí tutorial mi ní èdè Yorùbá. Lónìí mo fẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wa lórí Bootstrap. Ohun tá a máa ṣe inú ẹ̀kọ́ tòní ni pé a máa kọ́ website kan tó jẹ́ pé Bootstrap nìkan la máa lò láti fi kọ́. A dẹ̀ mọ̀ pé mo sọ fún yín pé Bootstrap jẹ́ ibi tá a lè lọ tá a bá ti fẹ́ kọ́ website tó jẹ́ wípé a ní láti máa dààmú ara wa bí a ṣe máa kọ èdè CSS tàbí HTML tàbí JavaScript kankan. A kàn lọ sórí Bootstrap, a gbé àwọn ohun tá a fẹ́ lò, a gbé lọ sórí iṣẹ́ tá à ń ṣe, ìyẹn website tá à ń kọ́. Tá a bá wá dé orí website, a lè wá ṣe àwọn àtúnṣe kéékèèké kan, ká yọ àwọn nǹkan kan kúrò àbí ká fi àwọn nǹkan kan kún láti jẹ́ kí site náà rí bí a ṣe fẹ́ kó rí gangan. Ohun tá a máa ṣe nínú ẹ̀kọ́ tòní nìyẹn. Ẹ máa bá mi ká lọ. Ẹ wá lọ sórí Bootstrap gangan fún ara ẹ̀, ká lọ ṣe website kan pẹ̀lú ẹ̀. Tá a bá ti dé orí Bootstrap, ọ̀nà àkọ́kọ́ tá a lè lò ní pé a lè lọ sórí bí ká download èyí tá a pè ní Bootstrap. Tá a bá ní ká download Bootstrap, tá a bá tẹ download níbí báyìí, ẹ rí i pé ó ti ń download Bootstrap fún wa bẹ́ẹ̀. Ẹ rí i pé ó ti download Bootstrap tán bẹ́ẹ̀. Tá a bá dẹ̀ ṣí nǹkan tó download, tá a bá ṣí nǹkan tó download, a rí i pé oríṣiríṣi file CSS àti oríṣiríṣi file JavaScript ni àwọn nǹkan tí a download. Ìyẹn ọ̀nà kan. A kàn gbé èyí tá a bá fẹ́ lò, bó jẹ́ CSS, a gbé lọ sórí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́, à ń lò níbẹ̀. Ẹ rí àwọn eléyìí tán kọ, bá rí àwọn eléyìí, ẹ rántí pé a sọ̀rọ̀ nípa minify nígbà tá à ń ṣe ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ wa kan lára nígbà tá à ń ṣe CSS. Ẹ rí i pé minify yẹn sọ fún yín pé tá a bá kọ CSS file tó gùn gan, a lè fi minify, a lè fi gé sí kúkúrú. Tẹ́ bá wo bí ń sìn, ẹ rí i pé orí ìgbà tí gbogbo CSS wà lórí ìlà kan níbí báyìí. Ohun tí minify yẹn wà fún nìyẹn gẹ́gẹ́ bí a ṣe sọ. Ọ̀nà kejì tá a lè lò ní pé a lè wá síbí. Èyí tá a máa fi download, a kàn lọ síbí tí wọ́n pè ní, a lè bẹ̀rẹ̀ láti bí ti get started. A lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tá a bá wá sí irú quick start, ẹ rí eléyìí tó jẹ́ CSS níbí. Eléyìí a ní àǹfààní láti gbé eléyìí lọ sórí iṣẹ́ tá à ń ṣe láti bíbá. Àsopọ̀, tẹ́ bá rántí ìgbà tá a sọ̀rọ̀ nípa àwọn táàgì alásopọ̀, ó kàn dàbí irú nǹkan tá à ń ṣe nígbà yẹn. Eléyìí sì a kàn gbé láti bí, wọ́n pè ní copy. A gbé láti bí, a gbé lọ sórí Sublime text editor wa. Ẹ jẹ́ a fún un ní orúkọ ká fi pamọ́ síbì kan. Ẹ rí i pé orí desktop mi nínú folder kan tí mo ti ṣe sílẹ̀ tá a pè ní Bootstrap, ibẹ̀ ni mo fẹ́ fi sí. Mo dẹ̀ pè ní index.html gẹ́gẹ́ bá ṣe ń ṣe. Ẹ jẹ́ a wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń bẹ̀rẹ̀. Bá kọ HTML tá a pè lẹ́yìn ní àpẹẹrẹ Bootstrap. A pè ní àpẹẹrẹ Bootstrap. Tá a wá gbé ohun tá a ṣe gbé jáde láti orí Bootstrap, a gbé sí tá a pè ní ara, ìyẹn tí ó jẹ́ body. Tá a bá gbé sí báyìí, òun ni a ti gbé sí. Ẹ bá rí, ẹ rí pé táàgì alásopọ̀ tá a máa fi ń bẹ̀rẹ̀ èdè CSS ni. Tá a bá padà lọ sí orí Bootstrap,
Tí ẹ bá wo ìsàlẹ̀ bí ẹ ti rí pé fáìlì JavaScript kan tún wà ńbẹ̀ tá a lè gbé lọ sórí iṣẹ́ tá a ṣe. Mo mọ̀ pé a ti sọ̀rọ̀ lórí ṣe ẹ̀kọ́ kankan lórí JavaScript, àmọ́ nínú Bootstrap yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, JavaScript ó wúlò, a dẹ̀ gbọ́dọ̀ mọ bá a ṣe lè lò lórí Bootstrap. Tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí JavaScript, gbogbo àwọn nǹkan tí ò yé yín nípa ẹ̀, a máa ṣàlàyé ẹ̀ díẹ̀díẹ̀. Èmi ń sin nǹkan tó bí eléyìí tó jẹ́ JavaScript. A padà lọ sórí fáìlì HTML wa lórí text editor. Èyí tó jẹ́ JavaScript a máa fẹ́ kó wà nínú ara wa, nínú ara náà. Èyí tó jẹ́ body, àmọ́ ìsàlẹ̀ ni a máa fẹ́ kó wà. Ìdí ni wípé ìsàlẹ̀ ni a máa ń sábà gbé JavaScript sí, nítorí pé kí ó bá lè jẹ́ kí website wa lè tètè ṣí, èyí tó ń pè ní loading period. Torí pé tá a bá ní ká gbé JavaScript wá sí òkè, ohun tó máa ṣẹlẹ̀ ni wípé JavaScript a máa kọ́kọ́ fẹ́ ṣí gbogbo àwọn èyí script èyí tó jẹ́ file tó wà nínú títí ara tiẹ̀ kí a tó lè rí ohun tí a fẹ́ wò lórí irú site báyìí wò. Ó dẹ̀ ní ká máa dúró de kí JavaScript kọ́kọ́ ṣí ná, pé àwa tó lè rí àwọn nǹkan tá a fẹ́ rí wò ṣe tá a bá fi pamọ́ gẹ́gẹ́ bá ṣe ń ṣe. A fi pamọ́ tá a wá wo bó ṣe máa rí. Ẹ jẹ́ ń lọ sórí ibi tá a fi pamọ́ sí. Ẹ rí pé òun lélẹ̀. Tí n bá ṣí, àti ní ìyàtọ̀ kankan lórí browser wa, àmọ́ a ti ní CSS file wa níbí, a dẹ̀ ti ní JavaScript wa níbí. Ẹ jẹ́ wá wo àwọn nǹkan tá a tún lè gbé látòrí Bootstrap láti lè kọ́ website tí à ń kọ́ lọ́wọ́. Irú tá a bá ní ká mú èyí tó jẹ́ navigation bar. Ẹ bá wo navigation bar, ẹ rí navbar. Tó bá gbé navbar jáde, ẹ ka oríṣiríṣi nípa bó ṣe ń ṣiṣẹ́. Ẹ rí oríṣiríṣi ẹ rí pé oríṣiríṣi navigation bar ni ó wà ní bíbá. Tá a bá ní ká mú ìkan níbẹ̀, irú eléyìí, ẹ̀yà ní ká mú irú eléyìí, a kàn gbé láti bí èyí tó jẹ́ copy, padà lọ sórí Sublime Text Editor wa. Ẹ jẹ́ kí lè kéré sí ká lè rí adùn ẹ̀ dáadáa. Tá a bá gbé òun, tá a gbé síbí èyí tó jẹ́ navbar wa, tá a gbé síbí, navbar wa ti wà lórí ibẹ̀ bẹ́ẹ̀. Tá a bá lọ sórí browser wa, ká tó lọ sórí browser wa ká fún pamọ́ níbà. Tá a bá lọ sórí browser wa ká wo ìyàtọ̀ tó ti dé bá. Ẹ rí pé ó ti fi navbar èyí tó jẹ́ navigation bar sí. Tá a bá wo, ẹ rí pé tá a bá tẹ̀ báyìí sí, ó ti fi oríṣiríṣi àwọn abala tó yẹ ká ní sí orí ẹ̀. Ẹ rí pé èyí tá a fi máa lọ ṣe lọ máa kọ oríṣiríṣi CSS láti kó àwọn nǹkan abala báyìí jáde. Ó ti yọ wàhálà yẹn, ó ti yọ yẹn kúrò nínú iṣẹ́ tá a fẹ́ ṣe. Ẹ dẹ̀ rí pé nígbà tá a sọ̀rọ̀ nípa responsive UI náà, ẹ rí pé kò sórí ibi tí irú eléyìí ti ní lè ṣiṣẹ́. Ẹ rí pé bí mo ṣe ń fà á lọ tí mò ń fà á bọ̀ ló ń tún ara ẹ̀ tò gẹ́gẹ́ bí a ṣe sọ nígbà tá a ṣàlàyé èyí tí a mọ̀ sí responsive UI. Ẹ jẹ́ kí lè kéré sí ká lè rí dáadáa. Ẹ rí pé a ti fi navbar wá sí ibẹ̀ yẹn. Tá a bá tún wá ní ká padà lọ sí orí Bootstrap ká tún lọ wá nǹkan kan tá a tún lè gbé sí
iṣẹ́ tá à ń ṣe. Èyí tó ń pè ní jumbotron èyí tó ń pè ní jumbotron gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, gbogbo àwọn nǹkan báyìí tẹ́ bá ti lọ síbẹ̀ tẹ́ ti kà fúnra yín nípa ẹ̀ ti rí oríṣiríṣi ẹ̀yà ara ohun tẹ́ nílò láti gbé lọ sórí iṣẹ́ tẹ́ ń ṣe. Irú eléyìí ńsìn ẹ rí, tẹ́ bá kà ẹ rí oríṣiríṣi tó wà. Ẹ jẹ́ mú irú eléyìí ńsìn, kàn gbé láti rí copy ẹ̀, máa gbé padà lọ sórí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́. Màá wá gbé lọ sí abẹ́ navbar tá a ṣe lò tán yẹn. Màá gbé lọ sí abẹ́ navbar. Bá rẹ̀ pé iṣẹ́ wa ti ń gùn jù bẹ́yẹn, tẹ́ bá rántí ó ní bá ṣe lè gé sí kúkúrú níbí báyìí. Tá bá wá síbí, jẹ́ kí navbar wa yẹn ká gé sí kúkúrú. Ẹ rí pé a ti gé navbar wa sí kúkúrú bẹ́ẹ̀. A wá gbé èyí tá a ṣe gbé tó jẹ́ jumbotron yẹn sí, a gbé síbí. A ti gbé òun náà sí inú bí. Tá bá fi pamọ́, ká wo ìyàtọ̀ tó bá ti dé bá website wa bẹ́ẹ̀. Ẹ rí pé a ti ní navbar wa níbí, a ti wá ní ohun tá a ṣe gbé wá láti orí Bootstrap tó jẹ́ jumbotron. Ẹ jẹ́ wá nǹkan bí ẹyọ kan sí ká tó ṣe àwọn àtúnṣe àbí àyípadà tá bá wá fẹ́ ṣe sí orí iṣẹ́ wa. Ẹ jẹ́ wá padà lọ sórí Bootstrap, ká wá mú èyí tí mo pè ní modal. Tá bá mú eléyìí, ká tún gbé lọ sórí iṣẹ́ tá à ń ṣe. Tẹ́ bá dé bí ńsìn, ẹ lè ka iṣẹ́ tó ń ṣe, ohun tí èyí tó jẹ́ modal ń ṣe. Ẹ rí àpẹẹrẹ oríṣiríṣi. Ẹ rí pé eléyìí iṣẹ́ bí iṣẹ́ JavaScript ni ohun tí eléyìí ń ṣe níbí báyìí. Tá bá ní ká gbé irú eléyìí, a copy ẹ̀. Ẹ jẹ́ àti jẹ́ kí èyí tá a kọ́kọ́ gbé sílẹ̀ tó jẹ́ jumbotron, ẹ jẹ́ a gé sí kúkúrú. Ká wá gbé ẹ̀dá ju òun náà síbí báyìí. Ká wá fi pamọ́, ká wo ìyàtọ̀ tó máa dé bá. Ẹ rí pé ìyàtọ̀ tó ti dé bá, ó ti fi àfikún ìta pè ní modal tá a ṣe àti fi sórí website wa. Ẹ wá rí bí website wa ṣe rí ní síni. Ẹ rí pé tá bá tẹ eléyìí, ẹ rí pé ó ti gbé eléyìí jáde fún wa. Eléyìí ni èyí tí mo sọ pé iṣẹ́ lára iṣẹ́ tí JavaScript máa ń ṣe. Ìdí tí mo fi ní pé bó tiẹ̀ jẹ́ wípé a ti ṣe ẹ̀kọ́ kankan lórí JavaScript, ẹ ṣì máa bá wa lọ pẹ̀lú eléyìí nìyẹn. Ká kàn wo àwọn nǹkan tí àwọn iṣẹ́ tí JavaScript ń ṣe. Fún àpẹẹrẹ, tẹ́ bá rántí pé eléyìí ni èyí tó jẹ́ JavaScript wa. Tá bá pojú ẹ̀ dé níbí, tá fi pamọ́, tá wá padà lọ sórí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́. Ẹ rí pé eléyìí kò ṣiṣẹ́ mọ́ bó ṣe wà yẹn, torí a ti pojú ẹ̀ dé níbí báyìí. Tá bá dẹ̀ ní ká wo bí, ẹ rí pé eléyìí náà ò ṣiṣẹ́ mọ́ bó ṣe yẹ kó ṣe. Tó bá jẹ́ ohun tá à ń ṣe, tá bá fi JavaScript tá gbé látorí Bootstrap wá sórí iṣẹ́ wa, tá bá fi sí tí kò bá dí nǹkan kan lọ́wọ́ lórí iṣẹ́ tá à ń ṣe, a lè wò pé a nílò JavaScript. Àmọ́ fún àpẹẹrẹ tá à ń ṣe ńsìn, ẹ rí pé bá ṣe pojú JavaScript dé, irú eléyìí ńsìn tó jẹ́ navbar kò ṣiṣẹ́ mọ́. Eléyìí tá bá tiẹ̀ ní a fẹ́ lo eléyìí tó jẹ́ JavaScript, àmọ́ títorí navbar tí ò ṣiṣẹ́ mọ́ yìí, a ní lè yọ, a ṣe fi JavaScript wá sílẹ̀. Ìdí tó ṣe jẹ́ wípé mo ní bá tiẹ̀ tí kọ́ nǹkan kan nípa JavaScript, a ní láti mọ bó ṣe ń ṣiṣẹ́ lórí ibi bá ṣe ń lo Bootstrap. Ẹ rí pé mo ṣe dá padà ńsìn,
tètè ṣiṣẹ́ padà. Láti bí nsìn a lè wá ṣe àtúnṣe tó bá wùn wá sórí iṣẹ́ tá à ń ṣe. Kí mo fẹ́ kí a sọ wípé gbogbo ohun tá a fẹ́ lò lórí Bootstrap náà láti gbé wá sí orí bíbá yìí sí. Ká wá ní a wá fẹ́ ṣe àwọn àyípadà kan. Irú bí tó jẹ́ jumbo tá a ti lo Jumbotrap ní bíbá. Tẹ́ bá rí pé irú eléyìí sì ká fẹ́ yí padà. Bóyá òun ló dàbí àkọlé wa. A wá lọ sórí. Tẹ́ bá rántí pé apá ojú òun dé bíbá, òun ni Jumbotrap wa, apá ojú ẹ̀ dé bíbá. Tá bá wá ṣí ojú ẹ̀ padà, ẹ rí pé níbí, ẹ rí pé ibí ni èyí tí mo pè ní ibi tó dàbí àkọlé, ibí ló wà. Ibí nsìn mo lè wá yí padà kí n kọ ohun tó wù mí síbẹ̀. Mo lè wá kọ ẹ kú ojúmọ́ o síbẹ̀. Tí bá fi pamọ́ sí, tí mo wo àyípadà tó máa dé bá, ẹ rí pé ẹ kú ojúmọ́ o ní ohun tó wà bẹ́ẹ̀ sí. Irú tá bá ní a fẹ́ yí àwọ̀ eléyìí padà sí àwọ̀ míì, ẹ rí pé látorí ẹ jẹ́ n dá eléyìí padà sí, ẹ jẹ́ n pojú eléyìí dé padà. Tẹ́ bá rántí, tẹ́ bá wo bí nsìn, ẹ rí pé launch demo modal yìí, tẹ́ bá wo bí, tá bá lọ sórí, ẹ jẹ́ á lọ sórí button. Ẹ jẹ́ á lọ sórí button lórí Bootstrap. Ẹ rí pé oríṣiríṣi button ló wà ńbẹ̀. Tá bá ní a wá fẹ́ yí padà sí irú eléyìí aláwọ̀ tẹ̀léwé yìí, tẹ́ bá dẹ̀ wo bí, ẹ rí ohun táwọn ń lò ńbí, òun ni ohun táwọn ń lò ńbí ni. Ẹ rí class tán fi sí. Ẹ rí pé button tán lò ńbí primary, òun ni eléyìí primary, òun ni. Ẹ rí pé primary, òun ni button táwọn lò ńbí báyìí. Táwa bá fẹ́ lo success, ẹ rí success, a kàn padà wá sí irú bí. A wá wo ibi táwọn ti lo button primary, a yọ kúrò, a yí padà sí èyí táwa fẹ́ lò tó jẹ́ success. Èyí tá máa fi yọ gbogbo ẹ̀ kúrò, mo rí wípé success yẹn nìkan náà ni ohun tó yàtọ̀ ńbẹ̀. Tá bá ti yọ primary kúrò, gbogbo ẹ̀ ti wà bó ṣe yẹ kó wà bẹ́ẹ̀. Bá ti fi pamọ́ bẹ́ẹ̀, ẹ rí pé ó ti sọ di àwọ̀ tẹ̀léwé tó jẹ́ green. Tá bá dẹ̀ wá wò pé a ní a fẹ́ lo àwọ̀ tiwa, a lè kọ tó jẹ́ CSS títí wa. Tẹ́ bá rántí CSS títí wa, tá bá dẹ̀ fẹ́ kọ, a kàn lo tó jẹ́ link. Ẹ rí bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ rántí nígbà tá a sọ̀rọ̀ nípa cascading àti nígbà tá à ń ṣe ẹ̀kọ́ lórí CSS, ẹ rí pé tá bá ti gbé títí wa síbẹ̀ yẹn, tá bá ti gbé CSS, tá bá ti kọ CSS file títí wa, ó máa bo CSS file tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀, á bò lójú. Èyí tá a ṣe kọ yẹn ni ohun tó máa ṣiṣẹ́ lórí ohun tá à ń ṣe lọ́wọ́. Ṣé ó yé yín? Irú bí nsìn, ẹ rí pé tá bá ti lo tag alásopọ̀ tá fi ń bẹ̀rẹ̀ CSS níbí, àti kàn ṣí CSS ní tuntun, file tuntun. Mo ti fi pamọ́ sí orí níbi nínú Bootstrap folder tá fi HTML tá kọ náà, ibi tá fi pamọ́ sí. Ibẹ̀ lẹ́yìn mo gbọ́dọ̀ fi òun náà pamọ́ sí. Ó gbọ́dọ̀ wà lórí ìta pè ní directory kan náà. HTML file tẹ́ ń kọ àti CSS file tẹ́ ń kọ, wọ́n gbọ́dọ̀ wà lórí nínú folder kan náà, lórí directory kan náà. Tẹ́ bá rántí pé bá ṣe ń ṣe nìyẹn. Bá ti fi pamọ́ bẹ́ẹ̀ yẹn, màá wá so pọ̀ láti máa so HTML mi mọ́ láti bí. Ẹ rí pé máa so pọ̀ mọ́ láti bí, ó máa jẹ́ style
.css. A máa fi pamọ́ àti sopọ̀ bẹ́ẹ̀. Tá bá wá ní kí ni ká fẹ́ ìyàtọ̀ tá fẹ́ kó dé bá iṣẹ́ tá ń ṣe tó jẹ́ títí wa tí ò ń ṣe ìtagbá látòrí Bootstrap tá fẹ́ kó dé bá iṣẹ́ tá ń ṣe lọ́wọ́lọ́wọ́. Tẹ́ bá rántí bá ṣe ń kọ èdè ìtàpè ní CSS file. Ilé ohun tá fẹ́ kí yàtọ̀ dé bá ní àgbádùn àwọ̀ eléwé tá gbé wá láti orí Bootstrap. Àwa torí ẹ̀ la ṣe fẹ́ kọ file títí wa. Ohun tá dẹ̀ fẹ́ kí yàtọ̀ dé bá ní bọ́tìnì tó jẹ́ button success. Tá bá wá gbé òun tá lọ sórí fáìlì CSS wa. Tẹ́ bá rántí bá ṣe ń kọ fáìlì CSS tá ń kọ. A bá ti gbé òun wá bẹ́ẹ̀ tá ti ṣí bracket wa. Tá wá ní a fẹ́ kàn ní àwọ̀ ìtẹ̀lẹ̀ èyí tó jẹ́ background color. A ní a fẹ́ kó jẹ́ bóyá ká ní pink. Tá bá fi pamọ́ àwọ̀ àyípadà tó ti dé bá lórí bí ẹ̀rí pé ó ti di pink bẹ́ẹ̀. Pink yẹn ò fẹ́ hàn dáadáa bí mo ṣe fẹ́. Jẹ́ ní kí n lo red. A fi pamọ́ ẹ̀rí pé ó ti di red bẹ́ẹ̀. Ẹ bá dẹ̀ rí náà ẹ̀rí pé àwọ̀ eléwé tí mo fẹ́ yẹn ó ṣì ń hàn bẹ́ẹ̀. Ohun tí mo tún lè ṣe ìtàpè ní hover. Tẹ́ bá rántí nígbà kan tá lo hover. Tí bá tún lo pé button danger mi mo fẹ́ lo hover. Máa ṣí bracket mi náà tí mo wá ní àwọ̀ ìtẹ̀lẹ̀ tó jẹ́ background color tí mo yí yẹn sí dúdú, àwọ̀ dúdú black tí mo wá fi pamọ́. Máa wo àyípadà tó dé bá mi. Ẹ̀rí pé nísìn tí bá ti lọ sí ibi bẹ́ẹ̀ àwọ̀ pupa mi hover tó ń gbé wá ní eléyìí tó jẹ́ àwọ̀ dúdú. Ẹ̀rí bẹ́ẹ̀. Ẹ̀rí pé pẹ̀lú Bootstrap kò nira rárá láti sáré bẹ̀rẹ̀ sí ni máa ṣe site oríṣiríṣi nígbà kan náà. Ẹ kàn mú àwọn nǹkan tẹ́ fẹ́ lò látòrí Bootstrap sórí iṣẹ́ tẹ́ ń ṣe. Ẹ dẹ̀ ṣe àwọn àtúnṣe lóríṣiríṣi tẹ́ fẹ́ ṣe níbẹ̀. Ìyẹn ni adùn Bootstrap. Ibi tá máa parí ẹ̀kọ́ títí tòní sí nìyẹn. Ẹ tún pàdé wa lọ́jọ́ iwájú fún tutorial míì ní èdè Yorùbá. Ẹ ṣé gan. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube tẹ́ bá fẹ́ràn àwọn fídíò wa. Tẹ́ bá dẹ̀ fẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi gbogbo fídíò yìí sí orí afẹ́fẹ́. Subscribe sí orí channel tutorial ní èdè Yorùbá. Kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo. Ìyẹn gangan ló máa jẹ́ kẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá ti fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.